lọ bí kankan má béèrè kankan má yà kankan wò ọba ti lọ bẹ̀ 40 ọjọ́ àtijọ́ kan lọ́lọ́run òfin ní gbànú rẹ nǹkan ń tẹ̀lé nu má wà tán àrẹ jẹ o lọ́wọ́ tí láti wọ́n pè ní ìdílé ayẹwo ní àhàyà rírí tí àdé Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ fojú kan jìbìrì ìlú tí ò rírí ilé ń sábọ̀ wá sí. ìsáwálé ni. ó ní wọ́n mọ̀ ṣe kí ni. dàgbò ní. níbo làdíjà mú lọ. òmùlọ́nulé. ọ̀dọ́ ta ló mú lọ àti àrẹ yẹn ṣe ń wò mí. ààrẹ kò wọlé. ó mú lọ́dọ̀ Waraqah ibn Nawfal. Waraqah ibn Nawfal bí ànábì Ọlọ́run wòlíì Ọlọ́run àfáà ni kí ni máa ń ṣe. ìmọ̀ ayà nǹkan wò àṣekọ́wọ́ mọ̀tìtúbù tí a ní ẹbú ẹ mọ̀ bù mí ṣé wèrè ní yín ni ṣé mi mo ṣe tí a ní. ó mú báyìí ó mú mo lọ́wọ́ báyìí á lọ. yá lọ. bàbá mi ọkọ mi kaba yìí ní ṣe. ẹ bá yẹ̀ wò. wọ́n sì fi tí wọ́n fi lé ra ó ní òsì wàhálà fún ó ní nítorí yẹn ni wọ́n pè ní nà mọ́ọ́sù mọ́ọ́sáríwẹ̀ dájúdájú kánà láwù zánà làbí ní tí ọmọ sáré báyìí ni pé ọmọ sáré ẹ̀mí oríire kan bẹ tó tóbi tó wà fún ọkà àwọn méjèèjì bá segin. ọba rẹ. tí ọba lọ́jọ́ náà níbo ni wọ́n wà. sẹ́yìn ò jí ni ẹ̀sùn ni. òye mi. ẹ wà ẹ sọ pé mi àdákí sọ pé àdìsí. ọ̀tọ̀. súnà. ọ̀tọ̀. èmi mo wí tí a rẹ mẹ. ẹ lọ wo ok ẹ tún jẹ́ kí n sọ̀rọ̀ pé ní bàbá kan ìyá kan nígbà tá níbi ọmọ sọ̀rọ̀ bàbá tìyá ẹ lè kọ́ gbọ́lá fún ìyá ju bàbá rẹ. sọ́tẹ̀sì bàbá yìí. ìrà. sọ́mu adùn tó wà lára bàbá yìí sọ́mu ẹni. kò tiẹ̀ ní. bàbá rẹ ti fi sẹ́dẹ̀ kọ́ sáré pàdé bàbá rẹ. níbo. àlọ́ sáré pàdé. èsì. bani awa amadun rẹ bani awa gbọ́lá fún. wájú ẹni tó mọ́tò jẹ́ tán lè tí ó dènà gan. tó ẹni tí ọba gbọ́dọ̀ ya rẹ̀ yìí tí ya rẹ̀ bá kú olè mọ́sọ̀kún tó rogún ya rẹ̀ ó kú bọ́ bẹ́ẹ̀ pátá rẹ̀. torí òun ló ṣe kí ni. olùgbọ́dọ̀ ẹ̀. ẹ wò wẹ́dà mo ti lọ bàdé ọjọ́ ti fẹ́ kẹ́ ṣàdúrà bí wọ́n bá ti jọ́ mi á tó máa sọ nǹkan mi. ṣùgbọ́n tí mi sọ fún ọ ni wípé dáa. máa sùn. dídá tí mo sì ní kó dára rẹ ni wípé láti lè mójútó ara rẹ kó má wòra rẹ níran kó má jẹ́ wípé àsìkò rẹ ti kọjá tó wá ń sọ wípé ó ti lè kọjá o oríire ní makan oríire ní saman oríire dẹ̀ ní wàtú. òun náà ni arákùnrin kan tí arákùnrin yẹn ìsọkúsọ rẹ̀ pọ̀ lórí social media tí wọ́n nínú ọ̀gẹ́ tí ń sọkúsọ láyé yìí mú ọkọ rẹ̀ fẹ́ jọ bí handkerchief báyìí ó ní péjì kan kò jọ bí handkerchief àbí nǹkan ló kọ kíní péjì rẹ̀ so kò mọ kí ó pè ìpèkúpè ní ó pè bí kí ó ìtùkùtù ní ó tù yóò sì máa kóòtì pé ìbẹnu tí ó ní àdéhìí sẹ́mákà fún ọ ìpè kọ́ ọmọ lọ wùsẹ́ bẹ́ẹ̀ bá lọ wùsẹ́ ọlọ́run ò ní gbàànà rẹ̀ fódìdí 40 days ó ní accepted àgàbẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ bá ń béèrè lọ́wọ́ wọn ọ lọ́wọ́ àánú bìdáyà wà ní háyà Ibn Kathir bẹ́ẹ̀ ló ti ń pè ṣètò ẹ̀dá kan náà ọlọ́wọ́ àánú bìdáyà wà ní háyà ṣùgbọ́n mi bọ́ dá akọ sí báwọn bẹ́ẹ̀ yóò sì dá akọ sí ìrántí mọ́ so wípé ìgbà tí mọ̀lẹ́ká yọ sànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam tánàbí sákò níbi tó wà lọ bá ìyàwó Khadija ìyàwó Khadija wà á lé lápá mú ó ní ṣe bí ọ̀dọ̀ Waraka Ibn Nawfal ọ̀rọ̀kọ̀ tó pè dáadáa ìpèkúgbò ló tó pè ń bẹ́ẹ̀ kò mórúkọ yẹn gán pè ó ní ṣe ọ̀dọ̀ Waraka Ibn Nawfal àbí nǹkan ìlọ́lọ́ Warakatu Ibn Nawfal kí o sì ti ń jẹ́ Nawfal Warakatu Ibn Nawfal ó ní ṣe bí ní ànábì ìyàwó Khadija má nàbí lọ ó ní kí ló lọ sí mbẹ ó ní tí máa ń wo sẹ́ni náà ẹ máa gbọ́rọ̀ ìsọkúsọ ọkùnrin yẹn pọ̀ níbi pé ìpèkúpè wọ́n pọ̀ níbi kí o gán náà pé Ìlọrin gan ni so Ìlọrin ni ọ láìkí ìsọkúsọ báyìí ṣùgbọ́n tí èèyàn bá ti lè tẹ́lẹ̀ bá ti rẹ́ni tó gbọ́ Yorùbá díẹ̀ tàbí tó ní àgbékalẹ̀ ọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ ọmọ wọra táwọn yóò fi máa gba fáírọ́ọ̀sì èèyàn ò ní mà so ìsọkúsọ lárákùnrin sọ o kò sí ti ń jà ń yẹsẹ́ wò ní Islam o Warakatu Ibn Nawfal páàdì so àwọn ìjọ páàdì ni tí tóun ti mọ̀ nípa àwọn ànábì Ọlọ́run tó ti lọ ó ní Taurat
ó ti kà á wọ́n ti mọ gbogbo tó ní í ṣe yẹn ni yàwá Khadija sọ pé jẹ́ ká lọ bá Wọ́rọ́kọ̀ nígbà wọn dọ̀dọ̀ rẹ̀ kí ni ń tọ́ sọ. ó ní irú tí Musa máa ń rí ni ẹ dákun sọ́dọ̀ akọ fáńbẹ̀ ṣètò ẹ̀ kó wo sí ẹni ṣé Musa náà lọ́dọ̀ akọ. ó ní pẹ̀lú bó o ti ṣàlàyé òun ìwọ tó ń sọ̀rọ̀ sọ́mọ̀ pé Wọ́rọ́kọ̀ tó bùnú Nawfal ọkọ orin náà inú orin gẹ́gẹ́ tó wà ní Al-Bidaya ní àyà tó ń sọ yẹn gbogbo ń tó sọ ń bẹ̀ sọ bí tó ti sọ̀rọ̀ pa àwọn nǹkan. لججت وكنت في ذكرى لجوجا لهم تعلم فقد تعلم بعثا نجيجا. ṣí jù ní o. نعم. so orin ẹ̀kọ́ mo fẹ́ lò. نعم. ń tó sọ ni pé bí máa ń kọ̀ bárìtì ní pẹ̀lú ń tó fún mi ní ìròyìn o. nǹkan lè ké sí i. etí wọ Khadija fún mi ní ẹni pé ìyá Khadija ṣàlàyé fún ẹni tí yóò lọ wùsẹ́ ẹni tó fẹ́ tẹ́ fẹ́ lọ wùsẹ́ ọ̀dọ̀ rẹ̀ òun ó tẹ̀yẹ pẹ́ rẹ̀ pé tẹ́ ẹ bá wá ní tẹ́ ẹ bá wá ní yóò lọ mọ sáàsì fún ni yóò àmọ́ sọ ó ní pẹ̀lú information bó o ṣe ròyìn báyìí fún mi o inú Bidaya òní àyà tó ń kọ́ ti náà lọ́gbà o ó sì kàdílẹ̀ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ sì yóò sọkúsọ báyìí tó wá jẹ gbọ́dọ̀ èyí ń bí díà ìláyé sàtì ń bá àjẹ wa. so ó ní pẹ̀lú information tó fún mi yóò bó o ṣe ròyìn ọlẹ́ni tó yọ sí olórí báyìí kankan ọba nàbí léèrè ó ní pẹ̀lú information yóò irú tí máa ń yọ sí Musa náà. ọwọ́ ni ọmọ ṣe o kí n wà láyé níjọ́ táwọn èèyàn rẹ bá lé ọ jáde kí n wà náà tí ó kàn lọ́wọ́ ànábì wa ní ṣé wọ́n lè jáde ó ní wọ́n lè ọ jáde o kò sẹ́ni tó jáde bí Ọlọ́run tó gbérù nǹkan tó gbé lọ́wọ́ wọn dọ̀tá rẹ o níjọ́ náà wọn ò tí ì dọ̀tá ànábì. so n tó ṣẹlẹ̀ náà kí wọ́n ní àáfàá ń kátìfà bí wọ́n láti gbàgbé orí ìfẹ́ bó kọ àáfàá yẹn jẹ́ ṣùgbọ́n ìsọkúsọ àáfàá yẹn pọ̀ gan ìsọkúsọ wọn pọ̀ gan so n tí Wọ́rọ́kọ̀ sọnù kọ́ wá ní ẹ lọ wúṣẹ́ kiri kan gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé ẹni tó bá lọ wúṣẹ́ ó ti di kèfèrí o ẹni tó bá lọ wúṣẹ́ ó fẹ́ wo nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la nínú àwọn nǹkan tọ́lọ́ ọba àlekè ọlá tó fi sọ́dọ̀ ara rẹ̀ tọ́lẹ́ nìkan kan ò lè mọ̀ níparí súrátù Luqman ọlọ́ni inna Allaha indahu ilmu saa. ọlọ́ni dádájú òun Ọlọ́run ìmọ̀jọ́ gbẹdàlì kìámà òun nìkan ló mọ̀ kò sẹ́dá kàtọ́ mọ̀ nígbà tánábì fẹ́ máa tú àyà yìí ànábì ní mafatihul ghaibi khamsun àwọn kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ 5 ni o tọ́jẹ́ yìí pé ẹnì kankan ò lè mọ̀ kankan nù rẹ̀ àyàfọ́lọ́ ó fi ń tú àyà parí súrátù Luqman ìntí ànkè ní kọ̀kọ̀ ẹnì kankan ò lè mọ̀ àyàfọ́lọ́ Ọlọ́run ní inna Allaha indahu ilmu saa ìmọ̀ ìjọba ìkíámà ọ̀dọ̀ wọn Ọlọ́run ló wà àkọ́kọ́ nù. wa yunazzilul ghaitha. èmi Ọlọ́run ni mo lè sọ òjò kalẹ̀ ẹ̀dá kankan kọ́ ni mo ń lágbára àti lè sọ èmi Ọlọ́run ni mo máa ń sọ̀jò kalẹ̀ ó di méjì. wa ya'lamu ma fil arham. etí ń bẹnu aláboyún èmi Ọlọ́run nìkan ni mo mọ̀ ọlọ́run wà lè bọ́ tàkà àyùn àwọn tí ẹ gbágun yòókù bọ́ ti yùn ṣe báwọn dókítà sọ pé kíníkẹ́ni kódà kí dókítà sọ fún ọ pé ọkùnrin ni kó sì jọkùnrin kó lóbìnrin ni kó sì jọbìnrin wọ́n gbẹyọ kánú 10 ni 9 yòókù wọn fẹ́ẹ̀lì wọn ò lè sọ bẹ́ẹ̀ ọmọ gíga ni àbọ̀mọ kúkúrú sọ lóríire ni àbò lórí ibú sẹ́ni tí ẹ̀mí rógùn dàbẹ̀ ẹni tí ẹ̀mí ró kiri gbogbo ń tọ́ jẹmọ́ gbèsè ayé rẹ̀ kò sì skáwọn lè yẹ̀ yẹn wò ẹni tó àwọn nǹkan ẹ̀ka jẹ́mọ̀ ní pé sọ́kùn ìtí á sì mọ̀ yẹn náà tí wọ́n ń rí náà ń tàsé ìtí á mọ̀ yẹn náà ń tàsé Ọlọ́run ní. wa ya'lamu ma fil arham. Ọlọ́run lèmi Ọlọ́run nìkan ni mo máa ti ń bẹ nínú aláboyún. wa ma tadri nafsun madha taksibu gadan. Ọlọ́run ní ẹ̀mí kankan ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la tí ó ṣe lọ́la ní tá a ṣe lọ́la ẹ̀mí kankan ọmọ so bó ló ṣe àmọ́ kílèmù ọjọ́ ọ̀la so ibi tá a ti lọ́nu. handkerchief àbí kí ló kọ àfà bí kìíní kan sáà ní wọ́n sáà máa ń pè ìsọkúsọ rẹ̀ ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wálé ẹ má yẹsẹ́ wò ti di kèfèrí o ànábì sọ pé ń bá lọ bá alágbègbà babaláwo lọ́jẹ́ ni pásítọ̀ kan ti ń wo kìíní kan ni àfáà ti ń yẹ kìíní kan tí sáà gbére kalẹ̀ lẹ́yìn tí yẹ nǹkan wò tó bá sọ nǹkan tó bá ilé gbàgbọ́
faqad kafara bima unzila ala Muhammadin irú ẹni bẹ́ẹ̀ ó ti tako ó ti di kèfèrí ó ti tako ń tánàbí sallallahu alaihi wasallam tó mú wá so kọ́lọ̀ mọ̀ sí wa ní kèfèrí náà ọ̀rọ̀ yẹn jẹ́ bí ọ̀rọ̀ ìtìsíwájú àǹdákì àbí nǹkan náà ní ṣe mọ̀ pé làǹkàtì bí àǹdákì àbí nǹkan ló kọ pílátífọ́ọ̀mù rẹ̀ so náà